I'm a Biona. John, problem in your the whole day. Okay, what? 10 times might be a thing about
No worry about it. Second car, you could feel quickly 2. No, then I call up with me a dread and you come back. 4. When am I? Bella Gay one. Can you make dear? I am not good. I lady man.
akẹ́wé ní kúmà kúfà méjì Homowo Korle ọ̀kẹ́mi wájà kan náà èjì wọ̀ ọjẹ́ Relief and Aid International ní Madam Peggy Adamafio gẹ́gbẹ́ni mákèjà fẹ́ẹ́nù ní akẹ́yẹ Homowo ìdájọ́ ìdíje wà yẹ gan gbogbo efe anáàlú wọ lákàdé ònà ní ẹkùnmẹ́kùnmẹ́ gbẹ́gbẹ́ fún ọ̀kẹsẹ̀ ẹkùnmẹ́kùnmẹ́ ẹgbẹ́ yọ̀ọ̀yọ̀ yẹ àkókò àmì ẹ̀sà ní ẹ̀dàbòsì ìṣòro dẹ̀jẹ̀ ẹ̀wọ̀wọ́ ọ̀fọ̀ ẹ̀yìn àjà ní ẹ̀dẹ̀fọ̀ lọ́wọ́ aṣọ ẹ̀jọ̀ pàpà ní yóò bẹ̀kẹ́ yẹn lù wọ̀ yẹ kó rẹ̀ national